Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awíkóńkó lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awíkóńkó gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awíkóńkó onídèmọdè ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. ẹ̀jẹ̀ àdókèrà wa o pàtó lórí ọ̀fẹ́ àtàǹfààní láti tó máa ríra wa orí ọ̀fẹ́ ńlá ni o àwọn kan la rí lánàá tá a rí mọ́ àwọn kan la gbọ́ lánàá tá a gbọ́ mọ́ àwọn kan ńlájọ́ ṣe lánàá tí ò sí láyé mọ́ kì í ṣe wípé ó wọ́n kó rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ló pin bẹ́ẹ̀ ẹ̀ntì ọwọ́ àpọ̀ ọlọ́run ọba lẹ́jọ́ mi ò tí ì mọ̀ o ilé ẹjọ́ tá a gbọ́ lọ́n lọ kò tí ì yé mi àkàndọ́rọ̀ Awíkóńkó lórúkọ mi Àjàó Àró Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé àná Olódùmarè òkúkú ní fi wálẹ̀ afẹ́fẹ́ bí òní fẹ́ lù wá ìjì bí òní jà lù wá àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. mo tún dé lónìí ọ̀rọ̀ lórí Nàìjíríà bí ó bá rọ Nàìjíríà lọ́rùn wọ́n gbàgbé o kò lè rọ èmi àti ẹ lọ́rùn kò sí bó ti wù kágbọ́n tó kágbọ́n bíi fákámọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ tí sísítẹ́ẹ̀mù ọ̀bá wọ́ọ̀kì kò sí ní tó lè wọ́ọ̀kì ìdí ni pé ọjà tó lówó ń ná ni mẹ̀kúnnù ń ná epo tó lówó ń rà ni mẹ̀kúnnù ń rà oúnjẹ tó lówó ń jẹ ni mẹ̀kúnnù ń jẹ olówó kan lé débi tí ó ti ra nǹkan kó wọ́n mọ̀ ná àwa mẹ̀kúnnù àwọn ọ̀nà lánàá pa àwọn náà kọ́ àwa náà sì kọ́ bọ́lá wọn bá ṣe pé ó rí ni. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ará òkè ọya ń fọnmú ọ̀pọ̀lọpọ̀ náà àwọn adarí wọn sọ pé àwọn ò ní tẹ̀lé Bọ́lá Tinubu bó bá di 2027 2025 láì ẹ̀sẹ̀ fẹ́ wọ̀ ẹjọ́ tiẹ̀ kọ́kọ́ parí sáà àkọ́kọ́ ká tó mọ rántí sáà kejì ọmọ tó bá pàṣẹ inú mọ́ gba promotion sí kíláàsì míì ẹni ó bá fẹ́ẹ̀lì wáyẹ́ẹ̀kì kò ní lè wáyà institution o gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ Bọ́lá Ahmed Tinubu rí having said that kí ló dé tí south develop tí north ò develop ṣẹjọ́ Tinubu ni ẹjọ́ ta ni because ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ nípa àwọn tí wọ́n di ẹ̀bi ẹ̀rù orílẹ̀-èdè yìí ru Bọ́lá Tinubu pé Nàìjíríà ti bàjẹ́ kìí ṣòní mẹ́wàá Bọ́lá Tinubu ò lè tún ṣe ẹgbẹ́ mi Àkàndá sọ bẹ́ẹ̀ ọkàn lè adjust ẹ̀ pínpín tíntín bẹ́ńbẹ́ ni mẹ́wàá Tinubu ò lágbára láti tún Nàìjíríà ṣe ń bi tó bàjẹ́ dé because ìdí ikọ́ má da làwọn èèyàn kan dúró sí àwọn tó wá dúró sí ìdí ikọ́ má da wọ́n lágbára jà wá tá a wà nídìí ikọ́ dá a lọ gbogbo gómìnà ní north ẹ̀rí ó béèrè pé kí náà ń fa location wọn ṣe VAT task nìkan kí ni wọ́n fi gbogbo owó tí wọ́n ń rí láyé kí ni wọ́n fi ń ṣe iléeṣẹ́ wọn dálẹ̀ ni ilé ìwòsàn wọn kọ́ ni kí ni wọ́n ṣe tọrọ ará òkè ọya lọ́rùn tẹ́bi fi ń pa wọ́n tó bẹ́ẹ̀ tíṣẹ́ fi ń ṣe wọn tó bẹ́ẹ̀ ebi kárí ìlú lóòótọ́ ìṣẹ́ kárí ìlú lóòótọ́ ṣùgbọ́n ó gírèdì jura wọn lọ. now ńgbà tí àwọn ará òkè ọya ń jẹ́ kárí nírè wípé
àwọn pọ́lísì Bọ́lá Tinubu ló fìyà jà wọ́n kí ni ń ṣe wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ because as far as I'm concerned in the history of Nigeria àwọn ará òkè ọya ló sì lead orílẹ̀-èdè jù. Bọ́lá Tinubu will be the second Yoruba president àbí second president tó wá láti southwest as far as I'm concerned in the history of this country. àná orílẹ̀-èdè yìí gbòmìnira nísìnyí a ti ń lọ 65 years 65 years of nothing 65 years of crawling 65 years of stagnant ọdún márùndínláàádọ́rin a sì wà lójú kan bí adágúndò a sì ń complain every day. Austerity ti ń wáyé tipẹ́tipẹ́ ìnira ti ń bá àwọn èèyàn tipẹ́tipẹ́ àti ń pariwo ibi tipẹ́tipẹ́ àti ń pariwo nǹkan wọn tipẹ́tipẹ́ ìjọ́ òní yóò wà tó dẹ̀rọ̀ ńgbà tá a bá kú àwọn bàbá wa pariwo austerity orí ẹ̀ wọ́n kúlé sórí ẹ̀ làwọn ọmọ náà ò tún kúlé ni báwo ọmọ bá wá kú lórí ẹ̀ àwọn ọmọ tiwa náà ń kọ́ sórí ẹ̀ náà wọ́n ò tún kúlé. So gbogbo àwọn nǹkan yìí ló ń pe àjọ tó nírònú kò sẹ́dá tó lè torílẹ̀-èdè yìí ṣe kò sẹ́dá tó lè mú nǹkan rọrùn níwọ̀nba tó ju àwa tá a wà ní south lọ Yorùbá Igbo Niger Delta gbogbo àwa tá a wà ní south ńlá ní ọpọlọ tá a fi lè ṣèlú tá a fi lè tòlú níwọ̀nba mo sọ fún pé kí kò sólè ní south o àwọn olè tí ń bẹ ní south 90 to 95% ni wọ́n ṣùgbọ́n at least 5% tó kù wọ́n fi ronú nǹkan tó dáa wọ́n fi gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó dáa láì fi ráṣìṣe pé 95% wọn ní ń kówó jẹ wọ́n ń kówó jẹ ni wọ́n ń kówó all the time gbogbo àwọn gọ́fìnà pátápátá sọ pé mi fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ pé ó lè ní gbogbo wọn kò sí lè tó dá yàtọ̀ tá a máa sọ pé àyàfi lè nìkan kò sí they are thieves kò sí nínú àwọn tó gba location tó dẹ̀ ná gbogbo allocation yẹn lórí iṣẹ́ ìlú kò sí wọ́n kọ́kọ́ yọ ọ̀bẹ tí wọ́n kọ́ ṣá sọ́tọ̀ọ̀tọ̀ wọ́n yọ tọ̀dọ̀ wọ́n yọ ojú abẹ láìsí àwọn ọlọ́pàá gan ká tó a sọ pé lèyí tí wọ́n generate lábẹ́lé tẹ́nìkan kan ò mọyé ẹ̀ kíní kan auditor síbi tí wọ́n bá ní kí auditor audit ní auditor audit nbí ní wọ́n bá ṣàkọọ́lẹ̀ rẹ̀ lọ́dítọ̀ audit nbí ní wọ́n bá sọ pé àwọn náà lọ́dítọ̀ audit kò sáà ní iná yìí tí ò sí kò sẹ́ni nípa ó wọlé nínú state tí ò ní sọ fún gọ́fúnà ìlú lẹ́pa 250 billion naira ní ẹ̀dẹ̀ rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ tán lọ́jáwé mi ó ṣe gọ̀ báyìí níbo la ti fẹ́ jẹ wàá máa wò pé ó yẹ kí n fẹ́ lówó fún Láyọ̀ Ransome Kuti ni lọ́jáwé méjọ kò sí máa rìkọ́ọ̀dù 250 billion naira lọ́kọ̀ 70 billion my governor máa yọ bọ̀bọ̀ ikú onípò òbí tọ́ wa ọ̀fẹ́ iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ọkọ̀ 70 billion ṣé yìí ò tí ì pọ̀ jù 70 billion yóò wà kó 180 billion 180 billion yẹn náà wà sá láàrin ara wọn ló pẹ́ láàrin ara wọn gómìnà ọkọ̀ọ̀kọ̀ yọ 100 80 tó kù làwọn tó kù ọmọ jà sí èyí ti ṣe 250 billion naira bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jalè níwọ̀nba kán dẹ̀ rọra yọ 50 billion orí ẹ̀ 200 billion tó ṣẹ́kù kan fi ṣiṣẹ́ ìlú iṣẹ́ wọn yọ ìdí tí iṣẹ́ wọn ò fi yọnu náà lókè ọya òròkè ọya mo fẹ́ sọ àwọn tó ń sòótọ́ ọ̀rọ̀ sì ṣẹ́kù lókè ọya lára wọn ni Yakubu Dogara wà Yakubu Dogara jẹ́ kó yé àwọn èèyàn wọn pé àwọn Tinubu àbí àwọn tó wá láti south kọ́ the problem àwọn o ó ní àwọn rúlu Nàìjíríà for over 40 years kí làwọn fi dà reality dẹ̀ ni àwọn ará òkè ọya tí ń ṣèjọba Nàìjíríà ti pẹ́ láti bàtà ti gbòmìnira Tafawa Balewa Ahmadu Bello lẹ́yìn Àgóyè Rosi Yakubu Gowon lẹ́yìn Yakubu Gowon Muritala Muhammed nbí north ló ti wá
kọ́básanjọ́ tó là láàrin. nígbà Ọbásanjọ́ lọ Ṣàgàrí dé àárò òkè ọya náà ni, lẹ́yìn Ṣàgàrí Buhari dé àárò òkè ọya ni, lẹ́yìn Buhari Babangida dé àárò òkè ọya ni, lẹ́yìn Babangida wọ́n yàn Ṣónẹ́kàn Fìdíhẹ́ kò ló bí oṣù bíi mélòó kan lọ, Abacha dé àárò òkè ọya ni, lẹ́yìn Abacha Abdulsalami dé àárò òkè ọya ni, Yar'Adua àárò òkè ọya ni, Buhari again àárò òkè ọya ni. Kí ni wọ́n fi dà? Kí ni táwọn ṣe tó ṣàǹfààní fún south tó ṣàǹfààní fún north? So Dogara sọ̀rọ̀ yìí bí ọ̀rọ̀ àpilẹ̀kọ ẹ̀kan tó sọ níbi tí wọ́n ti pè gẹ́gẹ́ bí agbẹnusọ nínú ètò kan tí wọ́n ṣe lókè ọya táwọn ẹlẹ́sìn kírísítẹ́nì tán ṣe lókè ọya, àwọn kírísítẹ́nì tí wọ́n pè ní Church and Society, Tax Reforms and Matter Arising. Ọgbọ́n nǹkan tí Dogara sọ ni, Dogara ni we are all northerners and it should be made clear that President Tinubu or the South is not our problem. They have not come to cheat the North. Bó la ṣe jẹ́ problem wọn? Nígbà tí ṣe pé wọ́n pín allocation tán nìsín àwa lọ gba tọwọ́ àtàwọn ará òkè ọya. Kò sí ìlú tó máa dá aláìsọwọ́ gọ́fúnọ̀. President kọ́ ló ń tún state ṣe, gọ́fúnọ̀ ní iṣẹ́ gọ́fúnọ̀ nìyẹn. Lóòótọ́ aṣòfin ni àwọn tó wà ní Senate àti House of Rep members. But owó tí wọ́n ń gbà kò sọ pé káwọn náà mẹ́lì contribute nǹkan kan sí senatorial district àti constituency wọn. Local government chairman lásán kò fẹ́ náwó tí wọ́n ní kó ná sórí ìlú. Olórí burúkú wọ́n sì ń bọ́ sọ́wọ́ jìbìtì. Because yíyọ làwọn náà rírẹ́ làwọn náà rẹ́ owó ìlú sápò. So only they have not come to change the North. That is out of the question. Some are claiming that Yoruba people are getting appointments. But let's reflect. We ruled this country for over 40 years. When Northerners were in power, what did we achieve? Ṣé gbogbo ìjọba tó wà ńbẹ̀ ni Yorùbá ti ń ní appointment ni? Ṣé láyé ìjọba Buhari Yorùbá náà ló ní appointment? Láyé ìjọba Abdulsalam Yorùbá ló ní appointment? Láyé ìjọba Goodluck Jonathan ṣé Yorùbá ló ní appointment? Every olóṣèlú máa ń roko sọ́dọ̀ ara wọn. Normally ẹni tí yẹn bá trust náà ló máa gbéṣẹ́ fún. Ìgbà tá a bẹ Buhari léèrè bẹ́ẹ̀ ó láwọn tó ń trust ló ń gbéṣẹ́ fún, ló ń appoint. So why blaming Bola Ahmed Tinubu? Pé wọ́n appoint Yorùbá, wọ́n appoint Yorùbá, wọ́n appoint. Ṣé òun tiẹ̀ sí balance ẹ̀ níwọ̀n bá? Àwọn tó kù balance ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó bí wọ́n lẹ́jọ́. So only but let's reflect. We ruled this country for over 40 years. When Northerners were in power, what did we achieve? The North remains the same, impoverished by our own leaders. So, fúnra lára wọn náà ni wọ́n fúnra wọn lóògùn jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí value added tax tí gbogbo wa ń pè ní tax VAT, ó ní we have had so much, but what did our governors do with the resources? Mo ti bèrè bẹ́ẹ̀ tẹ́lẹ̀, mo ti ń bèrè bẹ́ẹ̀ látọjọ́ tó pẹ́. Kì í ṣe gọ́vnà àwọn north nìkan ni mo bèrè lọ́wọ́, àti gọ́vnà south náà. But àwọn north ló wà glaring that they do nothing, they did nothing. Ìkan kan lọ jáde ń jò ní pé àwọn ṣe bóyá 20 borehole or 50 borehole tó lọ ka billions of naira tán fi ṣe. Tí borehole kọ̀ọ̀kan fi cost more than 1 billion naira. Ilé òrírò ẹ̀rí. Irú borehole wo ló wá gbẹ́? Ṣé yọ́ kàjúlé ọ̀run ni? So olè làwọn gómìnà tí ń bẹ ní nọ́ọ̀tì. Ó ní they squander them instead of investing in meaningful development. Now,
ó jẹ́ arántí pé lásìkò ìjọba Ṣàgàrí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ pírójẹ́tì Àjàòkúta irin ni wọ́n ní wọ́n mọ̀ pò ń bẹ̀ pírójẹ́tì yẹn parí to the rate of 98%. lẹ́yìn tí Ṣàgàrí kó mẹ́ do you know pé wọ́n fọwọ́ kan Àjàòkúta steel company mọ́ láti 98% ó dẹ̀ bàjẹ́ tó ìbàjẹ́ tán títí lónìí. Àwọn leaders ta nínú ilé mi ò fi pè wọ́n ní leaders mo fi ń pè wọ́n ní dealers because wọ́n deal wọ́n ṣe business lórí ilé ayé wa. To the best of my understanding in tí Dogara sọ only the project was almost finished yet it was left to rot. That is it. So Dogara wá ní ó wá rọ àwọn èèyàn wọn ní north pé the best they could do is for them to support tax reform bill tí Bọ́lá Tinubu lòun ṣe because every meaningful and well-meaning Nigerians wọ́n mọ̀ wípé tax reform bill ó máa jíjà àwọn gọ́fúnà ó máa jẹ́ káwọn gọ́fúnà ṣiṣẹ́ ó máa jẹ́ kí kálukú káràmásìkì and again Tinubu lọ́pọ̀lọ́ òṣèlú tax reform bill yẹn tó bá ti jẹ́ káwọn gọ́fúnà súnra kì kálukú lè gbégbésẹ̀ láti generate owó internally ìyẹn á prepare àwọn fún either regional government or state capacity láìpẹ́ because ẹ̀rù tí ń bà wá kan ni pé tí Bọ́lá Tinubu wá kúrò níjọba ta ni yóò gbàjọba lọ́wọ́ ẹ̀ tó bá ti já àwọn ará òkè ọ̀yà ni wọ́n ń padà bọ̀ lẹ́yìn ọdún mẹ́jọ Bọ́lá Tinubu ni o because àkó ara là á búra àsìkò Bọ́lá Tinubu lélẹ́yìí àsìkò Yorùbá lélẹ́yìí yóò ṣe dáadáa anígbàgbọ́ bẹ́ẹ̀ kó náà parí ọdún mẹ́jọ rẹ̀ Buhari ẹgẹrẹmì tí ní èkúnlé tí ní kò gbọ́ràn dáadáa kẹ́nẹ́ kan wọ́n imposite ẹ̀ ní ọ̀tọ̀ ní kẹ́nẹ́ kan láti Sudan ní kẹ́nẹ́ kan láti ibì kan ní kò tí ẹ̀ gbọ́n kò mọ̀ nǹkan kan kò dá kò sọ̀rọ̀ kò ṣe igbá kò sáwo ọlọ́dún mẹ́jọ rẹ̀ o. ilé tí wàá ń sọ̀rọ̀ tí ìsekúnlé tí ẹjọ́ náà parí ọdún mẹ́jọ tiẹ̀ bàbá wa tuntun lẹ́yìn ìgbà náà ẹ̀já tuntun. So as far as I'm concerned Nàìjíríà yìí ò ní bí lọ báwọn governors tí wọ́n bá gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. I rest my case. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdé authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọdé ta lónítùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV látìgbàdégbà.